Èmi máa ń sá lọ ní weekend o. Ẹ kò sí wàhálà. Uncle, ṣé ẹ̀yin ní sùkọ̀ mi? Yeah. So ẹ̀yin náà máa ń travel? Kí ló rí? Ẹ̀yin náà máa ń travel. Anyway, yeah. Really? Èmi náà máa ń travel gan. Ìlú wo lẹ máa ń lọ? America yẹn náà ni. America? Really? Ibo lẹ máa ń lọ l'America mẹ́ẹ̀? Àbẹ́ ẹ léèyàn bẹ́ẹ̀ àbí ó ní particular place tẹ máa ń lọ ní America? Ṣé mi? Ẹ̀yin náà lẹ ń sọ̀rọ̀. Ṣé tí mo máa ń lọ? Ẹ̀yin lẹ ń béèrè question ni mo ṣe ní ibo lẹ ń lọ bẹ́ẹ̀. Okay, like ibi tí mo máa ń lọ l'America. New York to be precise. New York. Side ló ń bẹ̀ gangan. Lérí àwo ní New York. Tẹ́ bá ti wọ plane tó bá ti sọ̀yìn sí airport l'America, tẹ́ bá ti wọ America bẹ́ẹ̀ kàn máa yà sọ́wọ́ ọ̀tún ni. Tẹ́ bá ti wáyé ẹ máa lọ, ẹ máa rí àwọn mọ́tò, àwọn ilé kan wà, bungalow wà, 3-story, 4-story building. Ẹ máa rí àwọn òyìnbó tó ń pọ̀ gan-an tó máa ń sọ òyìnbó tí máa rí ewé. Ewé gbígbẹ. Rárá kò ń ṣe gbígbẹ, tútù ní flower tó wọ́n máa ń water flower wọn lójoojúmọ́. Oh, sorry sister. Tí ẹ bá fẹ́ travel, airline wo lẹ máa ń bá lọ ná? Tó bá yẹ pé first class máa ń tẹ̀lé aero contractor. Aero contractor. Aero Contractor. Aero. A-E-R-O contractor. jọ má bínú tó bá yọ he iwájú ẹ̀ kúrò nǹkan. Aero. Mo ti jẹ́ dúró. Ẹ wo trailer park wà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Lóò kò ṣe trailer àwọn bọ́ọ̀sì ńláńlá ni. Bọ́ọ̀sì lára bíi bọ́ọ̀sì Èkó bí náà lọ́kàn mọ́ ní báyìí mọ́. Bíi mọ́lò. Bíi Spain. Ẹ ti wá bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ Ọlọ́run mi ò lè sọ bọ́lọ̀ ṣe ṣoore ńlá fún ẹ tó. Ìyàwó ẹ yìí Ọlọ́run fún ẹ gan ni. Olóríire alálùbáríkà ló tún wá lajú. Ó mọ̀lú. As a child, your friends, okay, some people won't travel. I was thinking you move with Nigerian guys that don't travel. Won't try. Lady. Oh, wow, there you go. Stupid and idiota. Immediately she put it. That's it. You're when you want to introduce us. You want to. Shalodiri. Aswero mi ní India. Mo ja wo je ko da ko ti roju ire ní India. O we gbo de India ni. Ibi tó ti máa ń ta oúnjẹ India báyìí. Tó máa wà lórí kẹ̀kẹ́ tó máa dé fìlà àkótó báyìí. Yo ti gbọ́. No! Ọ̀rẹ́ mi ò mójú lọ sọ́jà. Ó mójú lọ sọ́jà wèrè.